Ire o, ire lónìí orí àwa àfìrè lọ́jọ́ gbogbo. Ìbà Elédùmarè ọba tó dá gbogbo wa sáyé. Ọba ńlá, ọba tó ga ni. Ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Òun ló bìrìkìtì ajípọjọ́ kúdà. Àkànní ọ̀kí mo tún dé o. Mo gbàgbàdà ọgbọ́n dé ẹwà bomi ọgbọ́n mu. Yorùbá dùn lédè látúgbédé. Ẹwà nǹkan fìdílé kájọ máa bẹ́tọ̀ ń bọ̀ nírọ̀sọ̀. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá dùn lédè. Mo kí ẹ kú dédé wòye o. Ọ̀dẹ̀ ò dàbí ní abẹ̀hùn. Ògo f'Elédùmarè fáàbò ìṣọ́ àti pamọ́ rẹ̀ lórí gbogbo wa. Mo gbà ládùúrà ààbò Olúwa kò kúkú ní ká kúrò lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ kú dédé wòyí, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá dùn lédè fún tọ̀sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a máa dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo àtẹ̀ránṣẹ́ yín là ń rí. Ìdí nìyí tó fi jẹ́ pé ètò tọ̀sẹ̀ yìí a ó ṣe àgbéyẹ̀wò ìbéèrè tí a rí gbà látọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ wa. Kókó ọ̀rọ̀ wa fún ti ọ̀sẹ̀ yìí ni mo pè ní oríyìn. Oríyìn. Kí ni ohun tí Yorùbá ń pè ní oríyìn? Oríyìn ni fífi ìmoore hàn sí ẹni tó ṣe oore fún ni. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe míì? Téèyàn bá ṣe wá lóore, tá a wá fi ìmoore hàn, tá a dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe oore fún ni. Yorùbá ní ó foríyìn fẹ́ni tó ṣe ohun tó dáa. Lónìí, mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò òwe méjì àti àṣàyàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Àkọ́kọ́, Yorùbá bọ̀ wọ́n ní ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún, ká fẹ̀yìn sọ́wọ́ òsì, ká wá fẹ̀yìn rìn láti ìdélù sẹ́yìn. Ẹni tí ò ní yín ni kò ní yín ni. Ẹ̀rí pé wà pọ̀ ní èdè Yorùbá. N ó tún sọ lẹ́ẹ̀kan sí i. Ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún, ká fẹ̀yìn sọ́wọ́ òsì, ká wá fẹ̀yìn rìn láti ìdélù sẹ́yìn. Ẹni tí ò ní yín ni kò ní yín ni. Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó gbé yẹ̀wò lérèfé àti níjìnlẹ̀. Lérèfé òwe yìí ní láyé àtijọ́ tàbí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn a máa ṣe eré ìdárayá kan tí wọ́n pè ní eré ọlọ́sàn tàbí ẹlẹ́yin. Tá a mú síbí tá a fi gbé ẹyin, a wá bẹ̀rẹ̀ sí ní sáré láti yìí sọ́hùn. Ẹni tẹ́yìn bá jábọ́lẹ̀ lórí síbí ẹ̀ ó bàkù. Ẹni tó bá gbé ẹyin dúró sórí síbí títí dé ìparí, òun ló yege nínú ètò yìí. Ẹ̀wá já wò ó, kẹ́nìkan wá mú ẹyin kó fi sọ́wọ́ ọ̀tún, kó mú ẹyin kó fi sọ́wọ́ òsì, kó wá máa fi ẹ̀yìn rìn lọ láti ìlú Ìbàdàn sí ìlú Ìṣẹ́yìn láì jábọ́lẹ̀, láì rẹ̀. Mo rò bóyá ká gbóríyìn fún ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Yorùbá ní kódà ká ṣe irú eléyìí, ẹni tí ó kúkú pẹ̀gàn ẹni yóò pẹ̀gàn ẹni náà ni. Níjìnlẹ̀ wàyí, tá a bá rẹni tó ṣe ni lóore, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á yìn wọ́n. Nígbà tá à ń dàgbà, àwọn òbí wa máa ní ọ̀gá ìyá múdà, èèyàn ló bí tiẹ̀ tí ò lè mọ́bẹ. Yorùbá dùn lédè ẹ̀yin èèyàn mi. Ká wá mẹ́yìn sọ́wọ́ ọ̀tún, ká mẹ́yìn sọ́wọ́ òsì, ká fẹ̀yìn rìn láti ìdélù sẹ́yìn. Ẹni tí òkúkú níyìn ni ò níyìn ni. Ẹni tó béèrè ìrànlọ́wọ́ owó lọ́wọ́ rẹ, ó ní ṣé o lè ràn mí lọ́wọ́ 5,000 àbí ẹgbẹ̀rún 5,000. Ó sì wọnú àpò, ó rí pé n tó ní òkúkú tó yẹ, ó wá fẹ́ ní níbi 2,000.
dípò kẹ́ni tá a fún lẹ́gbẹ̀rún méjì ò fi ìmoore hàn, ìpẹ̀gàn ló ń ṣe ẹgbẹ̀rún márùn-ún mo béèrè ẹ̀rín tó fi lé lọ, ẹ̀ráyé bá ń bí ẹ̀rín tó fi lé lọ. Ẹni tó fún ọ lẹ́gbẹ̀rún méjì nínú márùn-ún tó béèrè, ǹjẹ́ wọ́n mọ kí ló kù sínú àpò ẹ̀ tóun àtẹbí rẹ̀ tí wọ́n fi jẹun? Ẹ̀gbọ́n rẹ ni, òbí rẹ ni, ọ̀rẹ́ ni ló béèrè fúnra lọ́wọ́lọ́wọ́ wọn tí wọ́n sì ṣe tágbára wọn ká. Ìwọ ò ṣe fi mórí hàn torí yiniyini kẹ́ni ó ṣèmí. Kàkà tó fi wá fi mórí hàn, ẹ̀gàn ló ń pa. Ẹ jẹ́ ń lo àkàwé àwọn èèyàn wa, bóyá ẹbí ni àbárà àbọ̀rẹ́ táwọn wà ń lo òkèèrè. Ó béèrè fúnrànwọ́, wọ́n sì gbìyànjú tí wọ́n lè ṣe. Kàkà kó o dúpẹ́, ẹ̀gàn ló ń pa. Ǹjẹ́ wọ́n mọ̀ bó ṣe rọrùn tó láti ṣiṣẹ́ láwọn ìlú tí wọ́n wà bí? Ẹni tó bá wù ọ́ sùnsùn tó fún ọ ní iye báyìí, dúpẹ́ ni. Yiniyini kẹ́ni ó ṣèmí. Kò wá sí bá a ṣe lè ṣe tó ká forí ṣe ká fọrùn ṣe fẹ́ lòmíì. Ibi kò ṣe iná lẹ́ẹ̀mọ́ gbọ́ ni Yorùbá fi ní ẹni tí ò ní yín ni kò ní yín ni. Lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, Yorùbá máa wí pé ọ̀tá ẹni pòdù ọ̀yà. Kí ni ìparí ẹ̀? Tí Yorùbá bá pé ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà. Yorùbá parí ẹ̀ wípé tó bá pa wọn ní ṣebí kinní kan lẹ́kẹ́rẹ́ báyìí lọ́pa. Àwa mélòó la mẹ́ranko tí ń pè ní ọ̀yà? Òbí rẹ̀ wà nínú igbó, òdú wà. Tí ọdẹ bá lọ oko tó bá pa òdú ọ̀yà, yóò tóbi kẹrẹbẹtẹ. Tó bá bẹ̀rẹ̀ sí ní sun, òórùn rẹ̀ tẹ́ máa gbọ́ ládùúgbò, yóò dàbí kẹ́ ẹ máa sán ẹ̀kọ́ ni láì tiẹ̀ tí ì sí rárá. Òdú ọ̀yà. Yorùbá wá ní pé ọ̀tá ẹni pòdù ọ̀yà. Bó pa wọn ò ní ṣe bí kinní kan lẹ́kẹ́rẹ́ báyìí lọ́pa. Nítorí wípé bó kúkú ṣe wù kó gbìyànjú tó, kò ṣe náà ní lójú wọn. Gbọ́ jẹ́ pé wọ́n kúkú ti yàn lọ́tàá. Tàbá wá wò ní jìnlẹ̀ ní fíforíyìn fẹ́ni tó ṣe ni lóore tàbẹ́ni tó ṣe nǹkan mọ́ni gbàgbé, ẹ jẹ́ á yìn wọ́n. Ká ní wọ́n ṣe é. Ẹ̀yin náà wò ọ̀pọ̀lọpọ̀ ìjọba láti ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti káàkiri àgbáyé náà. Àwọn tó ṣe dáadáa, wọ́n ṣe dáadáa. A yìn wọ́n. Ẹni tí ò sì yìn wọ́n ò yìn wọ́n. Irú èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lákòókò Bọ́lá Ìgè nípínlẹ̀ Ọ̀yọ́. Mo jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Adébítà adé lónìí pẹ̀lú ògo àti àǹfààní tọ́lọ́run ọba fún wa àti iṣẹ́ ìránṣẹ́ tó fi rán irú àwọn olórí bẹ́ẹ̀. Ẹni tó bá ṣe, ẹ jẹ́ á yìn wọ́n wípé wọ́n ṣe é torí pé yiniyini kẹ́ni ó ṣèmí. Ẹ mọ́ gbàgbé, ẹ jẹ́ rán yín létí lẹ́ẹ̀kan sí i. Ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún, ká fẹ̀yìn sọ́wọ́ òsì, ká fẹ̀yìn rìn láti ìdélùú sẹ́yìn. Ẹ tí ò ní yín ni ò ní yín ni. Ìwọ má wà lára àwọn tí ò ní yín ni. Fi mórí hàn fẹ́ni tó ṣoore fún ọ. Má yẹ nìkan lọ́tàá, má yàn kàn ń pọ̀sìn. Ẹni tó bá ṣe tó wúni lórí, ẹ jẹ́ á kí wọn pé wọ́n ṣe é. Tó ẹ ṣeun. A ní rí jù í lọ lórí ètò Yorùbá Dùn Lédè fún tọ̀sẹ̀ yìí. Ẹ mọ́ gbàgbé bí ìṣe wa, tẹ́ ẹ bá ní ìbéèrè, ẹ tẹ̀ ránṣẹ́ sí wa. A ó gbé yẹ̀wò, a ó sì jọ ṣe ìgbéyẹ̀wò rẹ̀ lórí ètò. Láìpẹ́ yìí, a ó ṣe ètò Yorùbá Dùn Lédè yìí ní orí àtẹ Facebook Live, níbi tí a ó ti láǹfààní láti bá ẹ̀yin olólùfẹ́ wa jíròrò papọ̀. A ó jọ sọ̀rọ̀ papọ̀. Ẹ béèrè ìbéèrè tẹ́ bá ní, àwa náà ó béèrè lọ́wọ́ yín. Ẹ wá jẹ́ rán yín létí lákòókò ètò yìí, ẹ̀yin tẹ́ bá ní ọmọ wẹrẹ lọ́dọ̀ láti bí ọmọ ọdún 5-6 sí bí ọmọ ọdún 15, ẹ mú wọn sí tòsí
torí pé a ó fún wọn láǹfààní àti dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ò ní le jù. Ọmọ tó bá sì gbà béèrè a ó fún wọn lẹ́bùn lórí ètò ọ̀hún. tó Àkànní Ọ̀kín lèmi jẹ́ o, Adésínà ni bàbá tó bí mi lọ́mọ, màmá pé èmi lọ́mọ oníyàwó méjì, ọmọ ará òkè màgbọ́n òkè màgbọ́n látàn, èmi lọ́mọ ẹgbẹ́jí owó, ọmọ olówó gàngún ilé, ọmọ olówó gàngún òde. N ó bá ọ délé o, n ó bá ọ délé, owó máa wù mí o, n ó bá ọ délé. Ó di wọ̀ bí ọjọ́ rọ̀.